ẹ̀yin ọmọ Yorùbá, àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní bá a bá kẹrù ìrìnnú ẹ̀rù àbàjẹ́. Olóyè Sunday Adisa Májàsọ́lá Ìgbòho Òòṣà, bàbá yìí ti tú pẹpẹ ọ̀rọ̀ nígbà tó bú sẹ́kún gbẹgàdà. Ọ̀pọ̀ èèyàn ló ń wò wípé kí ló dé tó jẹ́ pé nígbà míì olóyè Májàsọ́lá àsábà máa ń sunkún. Ẹnìkan ní ó tẹ̀ ń sunkún, àṣé ó nídìí. Wọ́n ní tí ọ̀bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Obìnrin tó jẹ́ yúnísà ni ó gbàgbé orí. Ẹ wá gbọ́ ìdí tí Májàsọ́lá fi ń sunkún kòròkòrò níwájú gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n wá pàdé ẹ̀. Òní lọ́jọ́ kejì tí olóyè Sunday Adéyẹmọ wọlé sórílẹ̀-èdè Nàìjíríà, tó sì wọlé sí ìlú Ìbàdàn nílùú ibi tó fi ṣe bùgbé, tó sì ń ṣe àbẹ̀wò sí àwọn ọba àtàwọn àgbààgbà àtàwọn aráàlú, tí èrò bìbà tó ń rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ nílé Májàsọ́lá. Àṣólédè ìrìn àjò ẹ̀, ìdí tó fi darapọ̀ mọ́ à ń polongo fórílẹ̀-èdè Yorùbá, kí ló bá bọ̀ látàdó. Májàsọ́lá tẹnubọ̀rọ̀, ilẹ̀kùn, ẹ farabalẹ̀ ẹ wò ó, ẹ gbọ́ bó ṣe lọ. Ẹ gbọ́ ìbẹ̀lẹ̀ ti máa mọ̀, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti sọ pé àwọn olóṣèlú ni ló fẹ́ ṣiṣẹ́ fún àwọn kìnìkan ni kò ṣe Yorùbá nation mọ́ kìnìkan. Ẹ farabalẹ̀ ẹ wá wo bó ṣe lọ. Gbogbo ẹ̀ ni wọ́n gbé wá fún yín. Ẹ ti mọ̀ pé mi ò ní fún yín lófo tó bá jẹ́ tọ̀pọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ẹ má gbàgbé, ẹ máa kọ síbẹ̀ ní kíákíá kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu. Àmọ́ ẹ máa sọ fún bàbá yìí pé aláṣekùn ẹnìkan kì í kí wọn o, ẹni bá ṣe pé ó kọ orílẹ̀-èdè Yorùbá. Wọ́n bá tiẹ̀ fún bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà ní freedom kó fún orílẹ̀-èdè Yorùbá, ìyá ẹ̀ náà ń pè ní ó parí iṣẹ́ ẹ̀ gangan. Bákan náà bàbá Aládùúrà Ìtàróbí tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Másunkúnmọ́, ẹni tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ nínú owó ni. Bàbá ti fóhùn lédè o, ẹ ń gbé fídíò wọn hàn yín. Ẹ gbọ́ bí bàbá ṣe sọ nígbà tí wọ́n ń ṣèsìn lọ́jọ́ Sunday, tí wọ́n ń fi ránṣẹ́ sí wa pé àwọn fẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́ pátá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ohun tí àwọn sọ nípa Májàsọ́lá. Níwòye ọ̀sẹ̀ tó kọjá lọ́jọ́ Monday kọ́ ni àbí bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa Májàsọ́lá pé ó kú oríire, pé yóò jáde yóò wá bá àwọn Nàìjíríà láìpẹ́. Ọ̀pọ̀ àánú fídíò wọn tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá. Ọjọ́ Friday ẹ̀ nìròyìn dé, ọjọ́ Wednesday ni bàbá sọ̀rọ̀, Friday nìròyìn dé pé Májàsọ́lá ń padà bọ̀ wá orílẹ̀-èdè. Bàbá wa fi léyìí sọ̀rọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pẹ̀lú àwọn ìpìlọ̀ kan tó lágbára tó láàmìlàaka àtàwọn àṣírí tó wà ńbẹ̀. Ẹ gbọ́, ẹ farabalẹ̀, ẹ kọ́kọ́ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá wa bàbá Aládùúrà Ìtàróbí bàbá Másunkúnmọ́ bàbá yìí sọ. Lẹ́yìn bẹ́ẹ̀ kí wá gbé yín lọ sọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, gbogbo bàbá Dámẹ̀ Májàsọ́lá. Ẹ wá gbọ́ nǹkan tó sọ pẹ̀lú àwọn àṣírí ńlá tó tú níwájú gbogbo ènìyàn, léyìí tó ya gbogbo èèyàn lẹ́nu pé ohun tó faṣọ bò rèé. Yóò ìdí tó fi ń sunkún nítorí ìran Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ṣe. Ẹ bá ń farabalẹ̀, ẹ dákun, ẹ bá wo fídíò yìí, ẹ bá mi share, ẹ kọ́mẹ̀ntì, ẹ like. Ẹ̀yin yẹn wẹ́ má bínú pé lánàá àláǹfààní àti gbé wá fún yín ní live wọn bá tá a lè gbé torí ibẹ̀ yẹn irinṣẹ́ wa àti oòrùn. Ẹ má bínú, ẹ farabalẹ̀ gbọ́ eléyìí ohun tó fà á tí Májàsọ́lá fi ń sunkún lónìí èdè ni. Bẹ́ẹ̀ ni ó ṣe wá jẹ́ tọrọ ìfidà báyìí. Wọ́n wá tú pẹpẹ àṣírí kí kálukú ẹni tó sọ ohun tó bá wọn kọ́ fẹ́ sọ kẹ́ ẹ lè bá ṣẹnu gbáláńdú, kẹ́ ẹ ṣètì máa jókòó. Ẹ gbọ́, ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ gbọ́ nǹkan tí bàbá wa bàbá Aládùúrà Ìtàróbí tí wọ́n sọ, kí wọ́n á gbé yín lọ bí Májàsọ́lá ṣe tún jáde lónìí. Kẹ́ wá lọ gbọ́ ìdí tó fi bú sẹ́kún gangan. Òun rèé, ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí, ẹ má sún síwájú. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Aṣíwájú Bọ́lá Ahmed, ẹ ṣeun. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ ṣeun. Aṣíwájú Bọ́lá Ahmed, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá àti gbogbo àgbáyé. Ọ̀yá, ẹ bá ń tẹ̀ sójú ẹ fọhùn sí fídíò yìí lóde. Òun rèé. Inú mi dùn, ayọ̀ mi kún
Ọlọ́run mú ọ̀rọ̀ tí mo sọ tó sọ lẹ́nu mi, Ọlọ́run mú wá sí ìmúṣẹ. Hallelujah. Mo sọ pé ìgbà tá a bá máa gba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá, òjijì ló máa bọ́ sí. Bí wọ́n ti rìlíìsì Sunday Igboho lánàá. Hallelujah. Mo ń gbégbá ọpẹ́ Tuesday mo tún lọ sórí òkè. Mo ní láti dúpẹ́. Olúwa Ẹ tún ṣeun. pariwo hallelujah ọpẹ́ kan sọ́lọ́run. Ìjọ tí Ọlọ́run ṣe gbé kalẹ̀ fún mi lábẹ́kúta aláwa yìí tá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ pariwo torí pé nígbà tí Sunday Igboho wà ń bẹ̀ ọkàn mi ò balẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa Bọ́lá Tinubu. Ọlọ́run á túbọ̀ máa ràn lọ́wọ́ o. Àmín Jésù. Á lè bá wa ṣe yọrí. Àmín Jésù. Kí ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú. Àmín Jésù. A ní bàbá kan. Bàbá àrà tó mọ ìyá ọmọ. Bọ́lá Tinubu. Bàbá àrà tó mọ ìyá ọmọ. Ẹ wá wò ó. Ọmọ Tinubu tó sọlẹ̀ wá di rere. Ẹ jẹ́ pariwo hallelujah bẹ́ẹ̀ ni tó sọ pé bẹ́ẹ̀ ni tinú ẹ̀ dùn. Ẹ̀yin guys, ẹ̀yin ọ̀dọ́ akọrin ẹ pariwo hallelujah dáradára. Mo bá wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn àti àwọn lọ́balọ́ba, àwọn kábíyèsí pàtàkì. Bàbá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọba orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ẹni tó ọpẹ́ tọ́ sí máa mọ́ra ẹ̀ o. Ẹni tí ọpẹ́ ò tọ́ sí ó máa mọ́ra ẹ̀. Àwọn tó à ń dúpẹ́ lọ́wọ́ wọn mi ò mọ̀ wọ́n. Àwọn kábíyèsí gidi. Àwọn tí ò fẹ́ kí ìyà ó jẹ ọmọ Yorùbá. Èmi bàbá má sọkún mọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á sì bá mi pẹ́ lórí ìtẹ́ ṣe rere. Àmín. Bàbá Bọ́lá Tinubu àkíkí aláàbọ̀ ṣẹ́pọ̀ kú iṣẹ́ o. Ilẹ̀ Yorùbá ilẹ̀ Nàìjíríà ò ní yọ̀ yín o. Àmín Jésù. Mo sọ ní gbogbo ìgbà ni mo ń sọ pé òmìnira ilẹ̀ Yorùbá ó máa wọlé bí olè lóru ni. Ọjọ́ kan ló máa sùn tí wàá kàn jí tí wàá gbọ́ pa ọ̀nà wo Nàìjíríà mọ́. Mo mọ̀ pé wàá wà á mẹ́gbàá ẹ. Àmín Jésù. Wọ́n máa ṣe ojú ẹ̀mí mi lórúkọ Mo mọ̀ pé wàá rí owó náà gbà ẹ. Amen. Mo mọ̀ pé wàá rí àlàáfíà lò. Àmín Jésù. Ṣùgbọ́n Bíbélì sọ pé ọlọ̀tẹ̀ èèyàn wọ́n máa gbé ilẹ̀ gbígbẹ́. Bí wọ́n ti rí bí bàbá Bọ́lá Tinubu olódòdẹ. Orin tí wọ́n máa ń kọ fún ọmọ ìmọ̀ on your mandate mi mọ̀, ṣùgbọ́n mo gbé gbòòsà fún. Ó ṣe é. Mo sì mọ̀ pé òun àtàwọn sọ́ngbé ẹ̀ ẹnìkan ò lè dá ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó Sunday Olódùmarè. Mósè ilẹ̀ Yorùbá ó kú àdúrótì, ìyẹn ìyàwó Sunday Igboho ó kú ìfaradà, ó kú ìfàyàrán, ó kú ìfọmọ ènìyàn ṣe. Mo ṣe dáńsàkì fún ẹ. Bàbá Koiki mo bá ẹ yọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ màmá mi Yèyé Dára. Mo dúpẹ́ lọ́wọ́ Pavilion. Mo dúpẹ́ lọ́wọ́ Àṣàkẹ́ Àdé. Gbogbo ẹni tó yẹ kí n kí tí mi mọ orúkọ yín. Mo gbẹnu Olódùmarè kí Ọlọ́run kí n pé ẹ kú iṣẹ́. Ṣùgbọ́n kò lè ṣeé ṣe ká má rí ìran Kórà Dọ́tánì. Abrahamu ṣùgbọ́n gbogbo àtọ́ ní káwọn Ísírẹ́lì máa kúrò lóko ẹrú ní ilẹ̀ gbé mi o.
gbogbo ẹni tó bá lóun fẹ́ dẹ pàkúté mi ilẹ̀ fún Sunday Ìgbòho ilẹ̀ Yorùbá mì wọ́n. Àmín Jésù. Torí àwọn kan ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ sí go to Psalm 83 wàá rí ń bẹ̀. Àwọn ìdílé tó dìtẹ̀ pé Yorùbá ò ní lọ. Mo sọ fún mẹ́sẹ̀ tí mo sẹ́ǹtì Yorùbá mo ní kì í ṣe pé ẹ̀jẹ̀ máa tún wà nínú yàrá tàbí nínú odò. Kì í ṣe pé eṣin máa wá sílé tàbí mo dẹ̀ mo kọ ìwé Esther bí wọ́n bá pa ẹnu rẹ̀ mọ́ inú mi dàdú pé bàbá Tinubu ò pa ẹnu wọn mọ́. Wọn ò pa ẹnu wọn mọ́. Ọlọ́run máa gbé olùrànlọ́wọ́ dìde àwọn ni kó má padà sẹ́yìn o. Torí àwọn tó gbọ́ pé wọ́n rìlíìsì owó rìlíìsì wọn á ti máa po sódà o. Wọ́n ti máa po sódà táwọn ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá fẹ́ mu. Wọ́n á ti máa dẹrù torí pé wọ́n fẹ́ sá kúrò. Ọjọ́ pé mo tún lọ sórí òkè ní Tuesday. Mo ń lọ dúpẹ́. Torí náà ẹ máa yọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa dunnú. Ẹ jẹ́ a pariwo hallelujah mẹ́ta. Hallelujah! 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 Ẹ ṣé. Ògidì ọmọ gbogbo ilẹ̀ Yorùbá. Ògidì ọmọ gbogbo ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ọmọ kò sábà mọ́. Ògidì ọmọ. Ọ̀wọ̀ kìlú mọ̀. Ọ̀wọ̀ kìlú mọ̀. Níbo ni? Akọni òòṣà. Wọ́n ní yóò lọ ní àbí yóò sùn. Wọ́n tó bẹ̀. So ilé bàbá wa ọmọ Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà ibẹ̀ láwàyé níbi tí olúkúlùkù ti ń lọ. Bá a ṣe rí sí nìyí a tún máa jẹ́ kẹ́ mọ̀ bó bá ṣe ń lọ. Olóyè Sunday Adéyẹmọ láti ọ̀dọ̀ bàbá wa níbi tó ti wá ṣèdúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ògidì ọmọ ilẹ̀ Yorùbá nù tí rí bóyá àwọn ojú ẹ̀ ló ti yá. Bàgbàlagbà Ògidì ọmọ nù ẹ̀yẹ́ ń gbójú rẹ̀ kébì gbogbo ẹ̀yìn ọmọ gbogbo Amin ya Allah. Wọ́n ní lórí bàbá àgbà olóyè Sunday Igboho wọ́n ní kí gbogbo akẹ́kọ̀ọ́ pariwo pé amina. Pẹ̀lú ìyọ̀ǹda àánú ọlọ́tí gbẹ́lára bàbá olóyè Sunday Igboho ẹ̀dẹ́kun wọ́n ní tàbá ti ṣe amina lẹ́ẹ̀kanáà tí kálukú dà ní ẹ̀jẹ̀ yẹn kẹ́sì máa wí kẹ́kẹ́ à ń lọ bí wá sí wọ́n ní ká sọ amina lẹ́ẹ̀kanáà. Wọ́n ní ká dákẹ́ jẹ́ fún ọlọ́pàá
What the block making? I just speaker. What the block speaker? Alhamdulillah. Gbogbo àwọn ọ̀dọ́ nínú ìjókòó yìí. Bàbá ní a fẹ́ dúpẹ́ fún Ọlọ́run. Ó yẹ kí àyè dídá ọpẹ́ fún Ọlọ́run. Ó yẹ kó yàtọ̀ sí ìdúpẹ́ níwájú ẹ̀dá. Àyè ìdúpẹ́ níwájú Ọlọ́run ó yẹ kó yàtọ̀ sí ìdúpẹ́ níwájú ẹ̀dá. Bàbá ní ẹ̀dùnkú dáadáa. Èyí tí a torí ẹ̀jòkó láàyè yìí tó gbé kálukú wa dá àyè yìí náà torí ẹ̀jòkó níbí. Kí ni oore tí Ọlọ́run ṣe fún gbogbo àwọn tá à ń jẹ́ ọmọ Yorùbá lápapọ̀? Lọ́dọ̀ bàbá wa àgbà olóyè wa Sunday Igboho. Ó yẹ ká lè tara bàbá ká lè fún wa láàrin ìṣẹ́jú díẹ̀ ká fi sọ fọ́lọ́run kó ṣe. Authority. Ẹ dákun ẹ jẹ́ kí ìfarabalẹ̀ kó wà díẹ̀ orí láìfù la wà dákun torí tọ́lọ́ má jẹ́ kí láìfù gbé ẹ bí òfin bá. Kò sọ bá kírú ilé ìmọ̀sẹ̀lẹ̀. Nítorí ìtọ́lọ̀sẹ̀ fún wa yìí náà gbogbo ayọ̀ la mọ̀ wípé oore ni oore wa ni. Bá a ti ń pariwo dáhùn ó ní ìtọ́lọ̀sẹ̀ tó dùn wáyé. Ọlọ́pàá wá ṣe tó dùn wá tó dùn mọ́ wa bó ti sẹ́yìn náà tá a bá pariwo kò sí ìwọ̀n mẹ́. Túwẹ̀sì ni wọ́n fi ń sọ. Ìmọ̀ yìí pé orí kú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí yọ ẹ̀. Bá mi lórí kan lọ pè wá bá àwọn oníkàtúntà tẹ̀lé. Àṣé Ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lónìí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn. Torí Ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi ó ti wo ọ̀rẹ́ tí máa dá ẹwọ́ ara yóò dé ká. Ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. Ọlọ́run rí pé bàbá mi ẹ má sọ fún sẹ́yà. Koiki Media will bring the work. Èmi yóò kún kábíyèsí Ọlọ́run lè dá ọmọ ilé àmì torí pé Ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹ ránni sí mi àti gómìnà ara mi ń tọ̀ ní wọ́n ní gómìnà ní kí n wá mo sáré jàmbá mi àdáni mi wọ́n jẹ́ rẹ̀ wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo dẹ̀ wọ́n ní tí wọ́n lórí pé tọ́ di lẹ́ni mọ̀ gómìnà dáadáa yẹn jókòó síbẹ̀ yẹn ọ̀rẹ́ àwọn tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé ewu ta ni mo fẹ́ tẹ̀lé àsọlọ́run ti pa ẹ̀mí mi tó fẹ́ sèpù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni. Àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè. Mo sọ̀rọ̀ kí n gbà táwọn afáǹbá mi sáré àánú lé blẹ́ẹ̀kì mo ní bàbá mi Ládọjà kò ní sáré nǹkan mọ̀ ṣe láyé níjọ́ tí mo dé tí mo jókòó lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì nínú prison wọn ẹni tí wọ́n rẹwà àbá oníkàbẹ̀sí kò sọ fún mi oníbàbá mi kò sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kan gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ mẹ́wàá náà yóò ṣe fún ìṣẹ̀lẹ̀ mi kíkún fọ́ pẹ̀lú wàlẹ̀ ní sábà gbàdúrà owó rẹ̀ kí ni jẹun àwọn rẹ̀ ti bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kó níbi inú ìnira pé bí tó kọ́kọ́ fi mí sílẹ̀ àrùn oṣù méjì mọ́ mi ò lágbára gan inú pírísì bẹ̀rẹ̀ ó ní agbára gan àbáṣe wa sọ pé ọkàn máa wọlé kábíyèsí láwọn ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì bẹ́ẹ̀ sí tó dà níta ní pẹ́sidẹ̀ntì kan lọ mú mi ó fi sínú ibi kan tó ń ta ẹsẹ̀ síbẹ̀ kí wọ́n fi wà ń bẹ̀ tó gbogbo àwọn àgbàlagbà wí kí ni òun wọ́n ti lọ́wọ́ lé ní ìkọ̀kọ̀ balẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa gbé sí mi lọ́rùn agbára mi nìkan pé kí n fà fara balẹ̀ àwọn bàbá mi ti dà sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kú sí ìyá ti kú
mi ò lẹ́nu kankan mo ti kú balẹ̀ káàkiri tí n bá dájú tó ń gba mi àwọn òrónú gbogbo pápá tó yẹ nípa jẹ wọn kẹ náà ti gbà gbogbo mo fẹ́ rọ́ọ̀lù nígbà bàbá ọkọ̀ asukun abádàdì bàbá mi ní kọ́kọ́ mi balẹ̀ táwọn èèyàn ẹjọ́ ọ̀rọ̀ mi tí mo yẹn tó kí n ṣe bó ṣe wù mí bàbá mi kí ló kú ẹsẹ̀ fún mi ẹkùn lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀ nàìjíríà tó gbà ní ọ̀pọ̀ àwọn rẹ̀ gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ni wọ́n tó gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹ gbogbo nǹkan bàbá Ládọjà àwọn ní bàbá rẹ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́wọ́ tó yẹ pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́fì yẹn sọ ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ̀ gbálẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ́ balẹ̀ níjọ́ tí n bá ti di president ní ìyẹ̀wò rẹ̀ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù balẹ̀ sà ara mi pọ̀ mo lọ wa mo lẹ́yìn òdì náà ní kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti ìyẹ̀wò rẹ̀ ọmọ ìwà ẹgbẹ́ mi mo ní sọ mo ti ń ṣẹlẹ̀ ariwo ẹ bá ti kábíyèsí o ó ní tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti yẹjú ni mo pọ̀ lé ó ní lọ́ni òun dẹ̀ fẹsẹ̀ kan ó sáré gàràgàrà mo pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹ sá mo sáré fún bàbá mi. Wọ́n ní kọ́ jẹ́ àmì dúdú. Estate níbí. Sẹ́ni bí tó tún wá mọ̀ òṣèlú tó bá gbọ́dún mẹ́wàá ló lórí ṣáàtì ẹ má lọ gbé tó gbàgbé akọ̀lọ́ sí kẹ́kẹ́. Bàbá. Ọ̀gbẹ́ tó ń lọ́gùn ni. Mo ń bèèrè pé ta ló ní pé ọ̀tá ló ń lò. Mi ì gbójú. Ní kábíyèsí Ìbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà náà láwà yìí níbi tí wọ́n ti ń gba olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà lálejò ẹ wò bó ṣe ń lọ gbogbo ẹ̀ láwọn àmú tó yín létí ẹ rí bí àwọn èèyàn ṣe ń kú ní sókà nílé olóyè Sunday Adéyẹmọ bẹ́ẹ̀ ni wọ́n ń balẹ̀ gùdẹ̀ sí ààfin kábíyèsí ọba Abdulrasheed Adéwọ̀lú Ọládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó bá ṣe ń lọ la máa fi yé yín a máa fi hàn yín àwọn ọ̀tọ̀ ìlú. Ẹni tá a wí ó dé Májàsọ́lá ó dé. Ó dé padà.
Affiliate TV live. Affiliate TV. Affiliate TV live with Ogidi ọmọ gbogbo ilẹ̀ Yorùbá. Number 1. Anthony Osha. Baba Israel. Hey, Ogidi ọmọ. Ẹ wo bí gbogbo àwọn èèyàn. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń rọ́ tìkẹ́tìkẹ́. Movement. Ìgbòho ṣàdé padà. Owó bàbá dá sí. Ó dé padà. Ẹni tí ò bá ti gbé tètè sọ fún wọn o. Akọni Oòduà tún ti wọ̀lú padà. Májàsọ́lá lẹ̀ ń wò tó ń jáde látọ̀dọ̀.
Oya. Oya. People say, see the Sunday boy, the way it's abound for. Ẹ sọ Yorùbá ti yé. Mo tó gbé wá sí ọ̀dọ̀ bàbá mi ní kábíyèsí Olúbàdàn ni pé àkọ́kọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu president of Nigeria pé bàbá mi Olúbàdàn lọ bá wọn ní nǹkan bí ìjẹta ọjọ́ Friday ni bàbá mi pè mí àbí ìjẹrin sorry ọjọ́ Friday bàbá mi pè mí ní nǹkan bí 10 after 10 wọ́n ní àwọn wà lọ́dọ̀ president àwọn ti wáyé ojú ọ̀rọ̀ mi pé mo ti di fíìmà kí n máa wọlé bọ̀ mo kò ní ẹ̀ṣẹ̀ àdúmọ̀ bọ̀ láti wá máa ṣe ìwọ̀n fámìlì mi nínú ilé mi nìbàdàn àlàáfíà so inú mi dùn gidigidi ayọ̀ mi sì kó ìdí nìyí tí mo fi wá láti wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúbàdàn ẹ̀mí ìmoore hàn kí n lọ dúpẹ́ lọ́wọ́ president of Nigeria bàbá Bọ́lá Ahmed Tinubu mo fẹ́ kí gbogbo Yorùbá ń bá mi dúpẹ́ lọ́wọ́ wọn because àǹfààní pé wọ́n jẹ́ Yorùbá ni mo jẹ yẹn ẹwọ́ ọdún tí mo ti wà ń gbòòrò láti pé lédè mi náà lọ́gbàjọba mi ò lè irú àǹfààní tí mo jẹ yìí jẹ tí mi ò dẹ̀ pààyàn tí mi ò ṣe nǹkankan so ti yẹn sìn ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ ni. Kí ni àmọ̀ràn yín fọ́mọ Yorùbá? Ẹ̀yin méjèèjì nígbà tá a lè wà ní wọ́n ní kájà ní kí wọ́n fi. Ọ̀rọ̀ bàbá àtọmọ nìyẹn. Ọ̀rọ̀ bàbá àtọmọ. Àmọ̀ràn yín fọ́mọ Yorùbá? Àmọ̀ràn mi fún gbogbo ọmọ Yorùbá ni wípé mo fẹ́ ká ṣera wa lọ́kàn bí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn àbúrò wa àtàwọn obìnrin wa tí ń bọ̀ lẹ́yìn kílẹ̀ Yorùbá dẹ̀ lè gòkè àgbà ká dẹ̀ mọ́ nígbàgbọ́ wípé ká mọ bú àwọn bàbá wa àwọn àgbàlagbà mo dẹ̀ nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá ń bíbà yìí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú gbogbo àwọn bàbá ilẹ̀ Yorùbá láti mójútó ààbò security nílẹ̀ Yorùbá gidigidi ohun tí bàbá mi bá mi sọ nìyẹn ìwé lọ. Ẹ ṣeun sà. ìmọ̀ yìí pé orí kú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí bẹ́ẹ̀ bá mi lórí kan lọ pẹ̀lú abá àwọn ìjọba tẹ̀lé àṣé Ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lónìí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn torí Ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi ó ti wo ọ̀rẹ́ tí máa dá ẹwà rẹ̀ yóò dé ká. ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. Ọlọ́run rí i pé bàbá mi ẹ má sọ fún sáyà. Koiki Media will bring the work. Èmi yóò kún kábíyèsí. Ọlọ́run lè dá ọmọ ilé àmì. Torí pé Ọlọ́run bá tó ní kí ẹ pè mí yọ̀dọ̀ ẹran ní sí mi àti gómìnà ara mi ń tọ̀ níbi àwọn gómìnà ní kí n wá. Mo sáré jàmbá mi àdáni mi wọ̀n jẹ́ rẹ̀. Wọ́n ní jókòó síbẹ̀ yẹn. Mo dẹ̀ wọ́n ní tí wọ́n lórí pé tọ́ di rẹ́ni mọ̀ kọ́ mọ́ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn. Ọ̀rẹ́ àmọ̀ tẹ̀lé mi. Mo ní yẹ sá tí n bá tẹ̀lé irú ta ni mo fẹ́ tẹ̀lé. Àsọlọ́run ti pa ẹ̀mí mi tó fẹ́ sèfù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni. Àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè. Mo sọ̀rọ̀ kí n gbà káwọn afáǹbá mi sáré àánú lẹ́gbẹ̀ẹ́ mo ní bàbá mi ládọjà kò ní sáré nǹkan mọ̀ ṣe láyé. Níjọ́ tí mo dé tí mo jókòó lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì nínú prison wọn ẹni tí wọ́n rẹwà àbá oníkàbẹ̀sì kò sọ fún mi oníbàbá mi kò sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kọ́ńtò mi wá Nàìjíríà ẹni tí ń bẹ mẹ́wàá náà yóò ṣe fún ní sèmi ní kékeré fọkàn mi balẹ̀ ní sábà gbàdúrà owó rẹ̀ kìíní jẹun
àwọn ẹ̀ ti bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kó níbi inú ìnira pé nítorí kọ́kọ́ fi mí sílẹ̀ àrùn oṣù méjì mọ́ mi ò lágbára gan inú prison bẹ̀rẹ̀ ó ní agbára gan àbáṣe wa sọ pé ọkàn máa wọlé dábẹ́ síláwọ̀ ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì bẹ́ẹ̀ sí kó dà níta ní pẹ́sidẹ̀ntì kan lọ mú mi á kọ́ fún mi sínú ìkan kan táyì síbẹ̀ kí wọ́n fi wà mẹ́ tó gbogbo àwọn àgbàlagbà yìí àti mi ò mọ̀ wọ́n ti lọ́wọ́ lé ní ìkẹ́kọ̀ọ́ kan balẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa gbé sí mi lọ́rùn agbára mi nìkan pé kí n fà fara balẹ̀ àwọn bàbá mi ti dà sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kún sí àti mi ò lẹ́nu kẹ̀kẹ́ mo ti balẹ̀ káàkiri tí bá dájú gbogbo àmì àwọn òrònú gbogbo kọ́pá tó yẹ nípa yẹ wọn kẹ́mi náà ti gbà gbogbo mo fẹ́ rọ́ọ̀lù nígbà bàbá ọkọ̀ asukun abada mi bàbá mi ní kọ́kọ́ mi balẹ̀ táwọn èèyàn ẹjọ́ ọ̀rọ̀ mi tí mo yẹn tó kí n yẹ kí n ṣe bó ṣe wù mí bàbá mi kí n yóò kú ẹsẹ̀ fún mi ẹkún lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀ nàìjíríà tó gbà lọ́pọ̀ àwọn rẹ̀ gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ ìwà káàkiri àgbáyé ni wọ́n tó gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹ gbogbo nǹkan pé bàbá làbẹjà wọn ní bàbá rẹ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́hùn tó sọ pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́fì yẹn sọ ọmọ yẹn mọ́ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ̀ gbàlẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ̀ balẹ̀ níjọ́ tí n bá ti rí president yìí yẹn rẹ̀ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù balẹ̀ ara mi pọ̀ mo lọ wà mo lẹ́yìn òdì náà ni kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti yẹn rẹ̀ ọmọ ìwà ẹgbẹ́ mi mo ní sọ mo ti ń ṣẹlẹ̀ pariwo ẹ bá ti kábíyèsí o ó ní tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti rí ojú ni mo pọ̀ lé ó ní lọ́ni òun dẹ̀ fẹsẹ̀ kan ó sáré kárakára àwọn ìyàwó mi mo pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹ sá mo sọ̀rọ̀ fún bàbá mi. Àṣẹ.